الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته. níbi tí a bá ọ̀rọ̀ wa dé òun náà ni nínú tírà Nuzulul Masih page 95 níbi tí Ghulam Ahmad anabi òpùrọ́ tíjọ Ahmadiyya nìkan gàbádáyà tí wọ́n dá tẹ̀lé torí pé àmẹ́lòmíì tó tún nígbàgbọ́ nù Ghulam Ahmad gẹ́gẹ́ bí òjíṣẹ́ Ọlọ́run àyàfi ìjọ Ahmadiyya bóyá a tún lè rí nínú àwọn ọmọ ìyá wọn náà àwọn kèfèrí ní West àwọn tí wọ́n ń gbà wọn lálejò tí wọ́n ń gbé wọn nígbọ̀wọ́ tó fi dórí Shia tó fi dórí Bahahiyya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sẹ́nìkan tó nígbàgbọ́ nù Ghulam Ahmad gẹ́gẹ́ bí ànábì Ọlọ́run. Ghulam Ahmad sọ nínú tírà yẹn wípé ó ní la shakka annahu qad khala anbiya'un kathirun kò sí èméjì ń bi wípé ogunlọ́gọ̀ náà àwọn òjíṣẹ́ Ọlọ́run òun náà ni wọ́n ti kọjá lọ àwọn ànábì tí wọ́n pọ̀ wọ́n ti lọ walakinni oníṣùgbọ́n dájú ohun lastu aqalla min ahadihim ma'rifatan billahi subhanahu wa ta'ala ó ní àmọ́hun Ghulam Ahmad òun ò kéré sí ẹnìkan kan nínú gbogbo àwọn ànábì Ọlọ́run tó ti lọ yẹn ìyẹn ni pé kò sẹ́nìkan kan tó ju òun lọ nínú gbogbo wọn látòkè dókè àbí látòkè délẹ̀ wọn. mo lérò pé ọ̀rọ̀ tá a kà yìí kò nídìí kéèyàn ṣe tẹ̀fsírì ẹ̀ torí wípé ọ̀rọ̀ burúkú kò nídìí kan fi sínú context ká tó mọ̀ pé ọ̀rọ̀ bú ni yàtọ̀ fún èyí tí Ahmadiyya máa ń pariwo pé ó ń tàǹkà náà wé àwọn àgbọ́yé wọ́n ní kò yé wa wọ́n lá bẹ̀rù Ọlọ́run wọ́n ní à ń quote out of the context léyìí tí a sì ń jẹ́ kó yé wọn wípé àpérò wa lólùbẹ̀rù Ọlọ́run ní fala tuzakku anfusakum ẹ má ṣe fọra yín mọ́ huwa a'lamu biman ittaqa Ọlọ́run ló mẹ́ni tó ń bẹ̀rù ẹ̀ nínú wa lórí náà nǹkan a sọ pé kò lè ṣàṣìṣe nínú tí à ń sọ ṣùgbọ́n a gbìyànjú kí a má ṣàbòsí fún káfíìrì pọ́nbélé gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe pa wá láṣẹ pé ká ṣe déédéé i'dilu huwa aqrabu littaqwa ká tó wá sọ wípé ní tó tiẹ̀ fi rẹ̀ tì lára ẹ̀sìn Islam bí ó tiẹ̀ lẹ́sìn yẹnni wípé déédéé dọ́gbandọ́gba náà lọ́ọ̀ ní ká máa ṣe à ń gbìyànjú láti ṣe déédéé náà pẹ̀lú ìjọ Ahmadiyya ohun tí mò ń kó tinú ọ̀rọ̀ wọn ó kọjá pé ẹgé iwájú ẹgé lẹ́yìn kọ́rọ̀ yẹn wá lè nítumọ̀ mi la wallahi àwọn ọ̀rọ̀ yẹn burú débi pé bẹ́ẹ̀ fi sínú context ẹ̀ ìtumọ̀ tí mo wí náà ni ó fún yín àfẹn tó bá fẹ́ dà nǹkan rú màlúù máa Nabi sallallahu alayhi wa sallam lójú nìkan ló kù yorùbá níbẹ̀ ẹgún ta ló dó bẹ́ẹ̀ lọ ta lọ́lọ́ iṣẹ́ ata náà lata ó ṣe náà lọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ kufuriyat àwọn ọ̀rọ̀ ṣe kèfèrí pẹ̀lú Ọlọ́run tó ń jáde lẹ́nu Ghulam Ahmad èyí tí ó kọ sínú àwọn ìwé ẹ̀wọ̀n yìí ẹ dá àwọn ọ̀rọ̀ tí n bá kó tẹ dá padà sí péjì mo ti ní kí ẹ kà ẹ wá fún nítumọ̀ mi tó yàtọ̀ fún ìtumọ̀ tí mo fún tó bá já sí wípé ẹ rò pé mò ń parọ́ nǹkan tó ń sọ di kín tẹ́ ẹ sì rò pé ẹ̀yin gan lè wà lórí òtítọ́ ọ̀rọ̀ tá a wí ó burú pátápátá gbáà kẹ́nìkan sọ wípé gbogbo àwọn ànábì Ọlọ́run tó ti lọ òun ò kéré sẹ́nìkan kan nínú wọn á rí wípé ìkọjá àyè kan ò fẹ́ẹ̀ sí tó ju eléyìí lọ ó ní although many prophets have come into this world I am no less in knowledge and recognition of Allah than any of them bó ti wí náà nìyẹn òní wọn bá tún sédé òyìnbó yẹn ọ̀rọ̀ yẹn wà nínú Ruhani Qazain volume 18 page 240 òun náà ni mo kóòtù fún wa ń tòsí nínú ìwé Nuzulu al-Masih síra Nuzulu al-Masih ní tí mo fura sí òun náà ni wípé PDF file tẹ́ bá download ẹ̀ lórí site Ahmadiyya ẹ ní lè rí kà lórí àwọn Android phone tá ń lò yìí lọ́dọ̀ tèmi mi ò rí kà ṣùgbọ́n tẹ́ bá gbé sórí kọ̀ǹpútà inshallah ta'ala ẹ̀ rí kà torí pé ó máa ṣe bálabàla kò clear kò gbé àwọn words nú ẹ̀ wá lórí phone sòtòrí náà nǹkan ẹ lò lórí kọ̀ǹpútà á clear
torí kó ṣe kí ara ẹni tó béèrè fún àwọn ọ̀rọ̀ yìí tí n bá sẹ́ǹdì fi yẹn fún wọn tẹ bá open ẹ̀ lórí fóònù tí ò bá dà ẹ wò lórí kọ̀ǹpútà inshallah á ṣe so ẹ lè print àwọn pages yẹn jáde. ó tẹ̀síwájú náà rẹ̀ ní page yẹn page 95 tírà Nuzulul Masih nísàlẹ̀ yẹn náà ó ní laqad tasabbaqtu bi sibghatil habibi wa sirtu warisan lil Mustafa sallallahu alaihi wasallam. irú èèyàn bíi Ghulam Ahmad Hariri lóòótọ́ ìjọ Ahmadiyya jẹ́jọ kan tó já sí pé ìjọ aládàlú ni wọ́n aládàmàdì ni wọ́n lè sọrí lókè tó bá dìsàlẹ̀ wọn ò fọ aburú gẹ́gẹ́ bó ṣe já sí pé ṣètọ́nù náà máa sọ tọ́lẹ̀ kọ̀ọ̀kan. ọ̀rọ̀ yìí tá a kà tán lẹ́ẹ̀kan yẹn olóhùn kéré sẹ́ni kankan ní gbogbo àwọn ànábì Ọlọ́run tó ti lọ òun ò kéré sí ẹnì kankan ní gbogbo wọn. kí ló fà tó fi lè sọ̀rọ̀ yìí tòun tí bó já sí wípé kódà kí Muhammad sallallahu alayhi wa sallam má sí nù wọn ta ni Ghulam Ahmad tó èèkàn ẹsẹ̀ nù àwọn ànábì Ọlọ́run ká tó wá sọ wípé ìsọ tó sọ kò tiẹ̀ yọ Muhammad sallallahu alayhi wa sallam sílẹ̀ torí pé èmi ń dìl pẹ̀lú èdè lárúbáwá tí wọ́n fi kọ àwọn ìwé wọ̀nyí ni tó bá sì jẹ́ pé èdè òyìnbó ni wọ́n fi kọ ẹ̀yin olùgbọ́ mi tẹ́ gbọ́ púpọ̀ tẹ́ mọ̀ púpọ̀ ẹ dìl pẹ̀lú àwọn wordings tí wọ́n lò nínú ọ̀rọ̀ yẹn gan torí wípé alfazu qawalibul maani àwọn gbólóhùn wọ̀nyí tí wọ́n fi kọ ọ̀rọ̀ kalẹ̀ àwọn gbólóhùn tá à ń pè lẹ́nu yìí òun gan inú ẹ̀ ní ká wá ìtumọ̀ tí yẹn bá sọ sí kì í ṣe pé kí yẹn sọ kó ní dúdú ni kó wá lóhùn mí ni pé dúdú ni tóhùn mí ni pé funfun ni kì í ṣe bí ọ̀rọ̀ gbàgbọ́ ọ̀rọ̀ àkídà òun náà láti gbàrú yẹn lọ́wọ́ èèyàn metaphorical expression kì í wọnú ọ̀rọ̀ àkídà kéèyàn wá wò sọ̀sọ̀ kó ní Ọlọ́run wa tẹ̀ ń wò yẹn ọba náà ọba tó tóbi ni ó dàbí àjànàkú kí ni Yorùbá ń pè lájànàkú erin elephant òun náà ni àjànàkú so àìfi Ọlọ́run wé àjànàkú torí ó ti di ọ̀rọ̀ àkídà àìwá pé àjànàkú kọjá mo rí nǹkan fìrí ìyẹn afẹ́júwe bọ́lọ̀ ń ṣe tóbi tó bí Ghulam Ahmad ṣe ń fi Ọlọ́run ọba títí ẹ̀ wé ẹranko omi tá ń pè ní octopus. mo ní ìjọ Ahmadiyya jẹ́ ìjọ aládàmàdì ìjọ aládàlú wọ́n ní àwọn ọ̀rọ̀ míì tẹ́ bá kà ẹ́ pé ọ̀rọ̀ yìí bá làákàyè mu nàá ó rí bẹ́ẹ̀ lóòótọ́ báyìí bá sì kà míì kódà ó ṣe é ṣe kó já sí pé ní péjì kan náà lẹ́ẹ̀tì rí méjèèjì la ṣe ń sọ fún wa wípé Ghulam Ahmad tó ní Ọlọ́run kọ́ òun lédè Lárúbáwá lálẹ́ ọjọ́ kan ṣoṣo ṣé Ọlọ́run ọba ẹ̀ wá yẹ olódo débi pé kò mọ bí ó ti gbé ọ̀rọ̀ kalẹ̀ tí ò ní dá wàhálà alẹ̀ sí i lọ́rùn tóró ní gbogbo tóun bá kọ ọ̀rọ̀ Ọlọ́run ni òun kì í sọ̀rọ̀ fẹ́nu ntọ́lọ̀ bá ní kóun sọ lòun sọ ó lo àyà wa ma yantiqu anil hawa fúnra ẹ̀ in huwa illa wahyun yuha. ní péjì tá a sọ yìí náà péjì 95 tíra Nuzulul Masih ibẹ̀ náà ló ti ń sọ fún wa wípé òun wá fẹ́ràn ànábì púpọ̀ títí di pé òun fi wá jogún ànábì sallallahu alaihi wasallam àwọn ọmọ ànábì ò jogún ẹ̀ mọ́ Fatima ò jogún ànábì mọ́ Ghulam òun ló jogún ànábì. al-yaqinu alladhi inda Isa Ghulam Ahmad ní àmàdájú tó wà lọ́dọ̀ Isa kana bil kalami nazil alayhi torí wáyé torí gbà látọ̀dọ̀ Ọlọ́run. wal-yaqinu alladhi inda Musa àwọn àmàdájú tó ń bẹ lọ́dọ̀ Musa kana bit tawrat torí àtàwọ́rá tọ́lọ̀ ń fọ́n ni wa qad haziya sayyidul mursalina bil yaqin ó ní ànábì sallallahu alaihi wasallam náà òun náà ní ìmọ̀ àmàdájú tá à ń pè ní al-yaqin látọ̀dọ̀ Ọlọ́run ọba rẹ̀ torí náà nǹkan lastu aqalla min ahadin fil yaqin. Ghulam Ahmad sọ pé wọn ò kéré sẹ́ni kankan ní gbogbo àwọn tá a wí wọ̀nyẹn nínú àmàdájú Ọlọ́run ò kéré sẹ́ni kankan ní gbogbo àwọn ànábì Ọlọ́run tó ṣíwájú yẹn ẹ̀rí bó ṣe ń sọ̀rọ̀ ẹ̀ lẹ́ẹ̀kan mo ló gbólóhùn lastu aqalla min ahadihim wọn ò kéré sí ẹnì kankan wọn a rí i pé kò exceptionalize ẹnì kankan nínú àwọn ànábì Ọlọ́run yẹn kí kólókó gbogbo wọn papọ̀ níbi yìí náà nísàlẹ̀ pátápátá ń péjì yẹn ó ní lastu aqalla min ahadin wọn ò kéré sí ẹnì kankan fili yaqin nípa ká ní yaqin nípa Ọlọ́run yẹn ni pé nípa ká ní máa ń pa Ọlọ́run wọn ò kéré sẹ́ni kankan ní gbogbo àwọn ànábì Ọlọ́run yẹn Ghulam Ahmad sí àti Muhammad sallallahu alayhi wa sallam náà wa man kadhaba fa huwa mal'un kò wá ti dákẹ́ o Ghulam Ahmad ó kò gbàgbé láti fún wa ní èpè ó ní ẹni ó bá pe ń tóun sọ nírọ́ wa man kadhaba fa huwa mal'un ó ní ẹni bí lonítọ̀hún yẹn ẹni ìbínú Ọlọ́run náà lẹni tí ó bá pe iṣẹ́ àwọn òjíṣẹ́ Ọlọ́run nírọ́ tóun Ghulam náà sì ń jẹ́ kan nínú wọn. gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa tẹ́lẹ̀ mo ti sọ fún wa tẹ́lẹ̀ wípé bẹ́ẹ̀ ni ìjọ Ahmadiyya tẹ́ bá kó tìrú ọ̀rọ̀ tó rí báyìí fún wọn nínú àwọn òwe wọn àfi bí ẹni pé ò sí ń bẹ̀ wọ́n á wá yin àjàkúdórógbó wọ́n á lọ fún yín láwọn bòmíì ó ṣeé ṣe kó já sí pé níbẹ̀ Ghulam Ahmad yin ànábì wa sallallahu alayhi wa sallam wípé Muhammad sallallahu alayhi wa sallam kò sẹ́ni tó dàbí Muhammadu àbíkẹ́ kí wọ́n kò tí àwọn àyè ibi tí ó ti ń sọ pé àwọn ànábì Ọlọ́run àyànfẹ́ Ọlọ́run
ẹni ọlọ́run ẹni pàtàkì òun náà ni gbogbo wọn, kò sí àṣàdànù nínú wọn. Wọ́n á kò tì yẹn fún yín kí ẹ lè bá rò wípé kò tàbùkù àwọn ànábì ọlọ́run yẹn níbi kankan, kí ẹ lè bá rò wípé kò bẹnu àtẹ́lù wọn, kí ẹ lè bá ká má bàa mọ̀ wípé ó fún rẹ̀ lọ́lá èyí tó pọ̀ ju títí gbogbo wọn lọ. Ká lè mọ̀ wípé àwọn ọ̀rọ̀ tí mò ń sọ ó kọjá bí ẹni wípé ó kọjá wípé a ṣàbòsí fún ìjọ Ahmadiyya, kọ́lọ́n kó ṣe wá ní olùbẹ̀rù ọlọ́run. Mo sì rí lárídájú wípé láwọn àyè kan nínú àwọn tírà ẹ̀ ó sọ̀rọ̀ ànábì wa sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ní sọ pé kò sírú ànábì ní gbogbo ànábì ọlọ́run, òun ló sì tóbi ju gbogbo àwọn yòókù lọ. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọgbà tí Ghulam Ahmad bá yin ànábì wa sallallahu alaihi wasallam, ẹ máa rí i pé ẹni kó yin ànábì lóhun nìkan, ara ẹ̀ náà ló yin. Torí a ó padà máa gbọ́ gẹ́gẹ́ bí ó ṣe rí rẹ̀ gẹ́gẹ́ bí Muhammadu, ó ní kò sí yàtọ̀ kankan láàrin àwọn méjèèjì, òun àti káríọlá Muhammad sallallahu alaihi wasallam. Ìgbà táwa kì í ṣe ẹni tí ń fojú kan katira, àdúgbò pọ́lọ́hún ṣe wá lẹ́ni tó ń fojú kan kàwé àbí katira, torí pé ohun tí àwọn ọmọ yẹn àwọn ọmọ Ahmadi ohun tí wọ́n ń wí kiri òun náà ni pé láti gbogbo dáadáa tó wà nù ìwé àwọn, ṣé èmi ò wá rí kankan tí mo fẹ́ mú jáde ń bẹ̀ ni, ó ti hàn pé ọ̀tá Ahmadiyya ni mí, so káwọn èèyàn má gbọ́ ọ̀rọ̀ mi. Mo ní kò yé yín ni, àkọ́kọ́ náà Yorùbá níta bá ń jẹ́ àbí ti kákú kọ́, bẹ́ẹ̀ sì ni kì í ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà kẹ́nìkan àtẹnìkejì máa jà kó wá já sí pé ẹ̀yìn ẹ̀ ni ó máa sọ ọ̀tọ̀ láyé ìjà, tí n bá ní mi ò bá yín jà irọ́ ni mo pa, torí pé ẹni tó ń fọlọ́run wé olè, ẹni tó ń fi Allah subhanahu wa ta'ala wé ẹran omi octopus, ẹni tó ń fi ọlọ́run wé bàbá ọlọ́dẹ, ẹni tí ó ń fi ọlọ́run wé èèyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn òròyìn tí ó dẹjà padà máa ń gbọ́ nígbà tó bá ń sọ̀rọ̀ nípa ìgbàgbọ́ ọjọ́ Ahmadiyya. Báwo la ṣe wá rí oúntọ̀hún yẹn ní ọ̀rẹ́ wa, báwo la ṣe ní rí oníjà wa? Yorùbá ní ẹni wọ́n nà ìyá ẹ̀ tí wọ́n nà bàbá ẹ̀, àbẹ́ni wọ́n pa ìyá ẹ̀ tí wọ́n pa bàbá ẹ̀ tó lọ́jọ́ ọkú wọn ò tí ì pé, ọjọ́ ọkú onítọ̀hún ti pé ó yà àdọ́gbọ́n sí ni, torí pé ẹni wọ́n pa ìyá ẹ̀ tí wọ́n pa bàbá ẹ̀ tí ò ń ṣe pé tí ò lọ, kì í ṣe pé kò lọ́wọ́ kò lẹ́sẹ̀, wọ́n na ìyá ẹ̀ wọ́n na bàbá ẹ̀, ó wá lọ́jọ́ ọkú wọn ò tí ì pé, ó dọ́gbọ́n sí ni o, ó yà màmá yẹ ẹ́ ni. Bẹ́ẹ̀ sì ni bó tiẹ̀ já sí pé nínú gbàgbọ́ ọjọ́ ọkú èèyàn kì í yẹ̀, bẹ́ẹ̀ sì ni a kì í kan lójú, àsìkò tá bá kọ fẹ́ dà òun náà ni ó lọ. Ṣùgbọ́n bí Yorùbá ṣe ń pòwe yẹn nìyẹn, yẹn ni kó súnmọ́ kéèyàn kú ńjọ́ náà, ìgbà tó máa ń kó fọ́tí fún ìyá ẹ̀ fún bàbá ẹ̀ tó ń tọ̀ ń wà ń bẹ̀ tó pe rẹ̀ lọ́mọ rí tí ò rí nǹkan kan ṣe, àjẹ́ pé ó ti ya ọmọ burúkú nìyẹn. So tabala àbájọ Ahmadiyya jà a ò sì ní problem pẹ̀lú wọn, wàláhì irọ́ là ń pa, a ní bàbá ńlá problem pẹ̀lú wọn, pẹ̀lú àwọn ọ̀rọ̀ burúkú tó ń jáde lẹ́nu wọn yìí. Níbi kan náà àwọn àwé ẹ̀ pàápàá jùlọ ìwé Chasmat Ma'rifa èyí tó wà nù Rawhan Khaza'in volume 23 káwo page 288, ó ń sọ ń bẹ̀ wípé gẹ́gẹ́ bí mo ṣe kà á nínú àwọn ọ̀rọ̀ kan èyí tó wà lórí ahmadianswers.com ti ìjọ Ahmadiyya. Ìkànnà àwọn articles tí wọ́n fi ń defend Ghulam Ahmad ń bẹ̀ òun náà lè tán wọ́n táìtù pé superior to Muhammad, pé ṣé lóòótọ́ ni wọ́n fi question mark sẹ́yìn ẹ̀, ṣé lóòótọ́ wà ní wípé Ghulam Ahmad tóbi ju anabi Muhammad sallallahu alaihi wasallam lọ, gẹ́gẹ́ bí allegation tí àwọn tí kì í ṣe Ahmadi tí wọ́n fi ń kan àwọn táwọn jẹ́ Ahmadi. So láti wá defend yẹn pé Ghulam Ahmad láyé ẹ̀ kò sọ pé òun tóbi ju anabi Muhammad sallallahu alaihi wasallam lọ, yàrá wo article yẹn ẹ gbọ́ àwọn tí wọ́n sọ ń bẹ̀. Nínú àwọn ọ̀rọ̀ tán sọ ń bẹ̀ tí mo fẹ́ kóòtù náà lè tí mo sọ lẹ́ẹ̀kan yẹn, ó ní there have been millions of pure natured people in the world and there will be more in the future, yet the best of them all and the highest man of God was him whose name was Muhammad, may peace and blessings of Allah be upon him. Mo lérò pé ẹ ti gbọ́ wípé Ghulam Ahmad tó sọ ń bí yòó náà ni pé kò sẹ́nìkan tó dàbí anabi wa Muhammad sallallahu alaihi wasallam nínú ọmọ ẹ̀dá ènìyàn. Bákan náà wọ́n kò tiẹ̀ ń bẹ̀ náà nínú ìwé Haqiqatul Wahyi page 115 ètò wa nù Rawhan Khaza'in volume 22 page 118. Only no man can acquire the status bestowed upon the holy prophet, may peace and blessings of Allah be upon him. Oni pé kò sẹ́ni tí ó lè ní ipò tí ó ga níwájú Ọlọ́run tí ó tó ti Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ó tẹ̀síwájú ó ní not even the prophets of you
can share equally the excellencies of the holy prophet, may peace and blessings of Allah be upon him, nor could the angels claim equality with him. Kùlá Muhammadu gbé Ànábì sallallahu alaihi wasallam tóbi púpọ̀ débi wípé ó ní kódà àwọn àlùjànnú wọn àwọn màláíkà wọn tó Ànábì sallallahu alaihi wasallam. Bákan náà àwọn ọ̀rọ̀ mi tá a rí ká nínú topic tí mo sọ yẹn, superior to Muhammad, bó ṣe wà lórí ahmadianswers.com. Mo ní àmà bẹ́ẹ̀ wípé Ghulam Ahmad, because náà ọ̀rọ̀ tán kó tí ń bẹ̀ ní wà ń bẹ̀ pé this humble one is one of the lowly servants of the great prophet sallallahu alaihi wasallam, who was the chief of messengers and the crown of all prophets. If the other messengers are Hamid, he is Ahmad. And if they are Mahmud, he is Muhammad. So bó ṣe sọ ọ̀rọ̀ yẹn nìyẹn. Ìyẹn ni pé a lè kó ti àwọn àyè oríṣiríṣi bẹ́ẹ̀ níbi tí Ghulam Ahmad tí ó ti yin Ànábì wa sallallahu alaihi wasallam, pàápàá jùlọ nínú átíkù tí mo sọ yìí tó wà lórí ahmadianswers.com, èyí tí wọ́n táìtù ẹ̀ ní superior to Muhammad. Nígbà tó já sí wípé àwa kì í fojú kan ka ìwé, so a rí náà rí gbogbo àwọn nǹkan wọ̀nyí. Mo tún lé àwọn àyè ibòmíì náà tírú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ wà nínú ìwé Ghulam Ahmad. Ṣùgbọ́n ká mọ̀ wípé lóòótọ́ ni Ghulam Ahmad ló ń yin Ànábì sallallahu alaihi wasallam náà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọ̀rọ̀ ẹ̀. Bẹ́ẹ̀ ni a ò lè fọwọ́ bò àmọ́ bẹ́ẹ̀. Ṣùgbọ́n òun yìí náà òun ló sọ ń tà sọ́lẹ̀ kan pé àwọn Ànábì Ọlọ́run tó pọ̀ wọn ti kọjá lọ. Ṣùgbọ́n nínú gbogbo wọn kò sẹ́ni tí ó dàbí òun àbí tóun kéré sí. Àṣàfùlà ó ní kò sẹ́ni tóun kéré sínú gbogbo wọn nípa ká dá Ọlọ́run mà ká sì jẹ́ ni rí lọ́dọ̀ Ọlọ́run. Ẹ̀mọ̀ ìyá mi inú Islam, èyí tó túmọ̀ sí wípé ọ̀rọ̀ Ghulam Ahmad ti di méjì báyìí o. Ìwọ náà ló ń ṣe mí, ìwọ náà ló ń gbà mí. Òun náà ló ń yin àwọn ànábì Ọlọ́run, òun náà ló sì ń fi ẹnu àbùkù kàn wọ́n, òun ló tún yẹ̀yẹ́ wọn. Táwa ní ká máa kà á fẹ́ lè sọ pé ibi tó ti ń bú wọn ó fẹ́ pọ̀ ju ibi tí ó ti ń yìn wọn lọ. Ó dà tó bá rí bẹ́ẹ̀ ó túmọ̀ sí wípé ẹni tó ní ọ̀rọ̀ méjèèjì yìí ó dà pé wèrè ń ṣe agbárí ẹ̀. Nítorí wípé bíbú àwọn ànábì Ọlọ́run gẹ́gẹ́ bí ìpanupọ̀ àwọn onímọ̀, òun náà ni wípé kúfùrù ni tí ò lábà wọn. Ìmá sọ̀rọ̀ burúkú sáwọn ànábì Ọlọ́run àti máa bẹnu àtẹ́lù wọn yóò sọ ni di káfìrí. Ẹni yóò tó bú ànábì Ọlọ́run kèfèrí ni. Nínú Suratu Tawbah, Allah subhanahu wa ta'ala ń sọ ń bẹ̀ wípé qul abillahi wa ayatihi wa rasulihi kuntum tastahzi'un la ta'tadhiru qad kafartum ba'da imanikum. Ọlọ́run ní ẹ̀yin tẹ́ ń fi Ọlọ́run ṣe yẹ̀yẹ́, àtàwọn tó ń fi àmì Ọlọ́run ọba ṣe yẹ̀yẹ́, àtàwọn òjíṣẹ́ Ọlọ́run. Ọlọ́run ní wọ́n ti ya kèfèrí. Ọlọ́run ní ẹ má wulẹ̀ wá wàwí, má sọ pé àmọ́mọ́ a kàn ń ṣeré ní tiwa ni. Àwọn kan fi bíbú Ọlọ́run àbí bíbú àwọn òjíṣẹ́ Ọlọ́run, fífi wọ́n ṣe yẹ̀yẹ́ àti fífi àmì Ọlọ́run ọba ṣe yẹ̀yẹ́, wọ́n fi ṣeré lásán. Ọlọ́run wọ́n fún wọn wípé ẹ má wulẹ̀ wá wàwí. Tí wọ́n bá sọ pé àwọn ń ṣeré ni ẹ sọ fún wọn pé irú eré burúkú ò lẹ́ ń ṣe yẹn. La ta'tadhiru, ẹ má wá wàwí, mà qad kafartum ẹ ti di kèfèrí. Ọ̀rọ̀ Ọlọ́run nìyẹn, ẹni tí ò bá dùn mọ́ ní tó bá rí yóò fi ṣe rẹ̀. Quran chapter 9 verse 66, Ọlọ́run ní la ta'tadhiru qad kafartum ẹ ti di kèfèrí ba'da imanikum, mùmínì nílẹ̀ ń pera yín tẹ́lẹ̀. Ìwà máa bú àwọn ànábì Ọlọ́run àbí máa fi wọ́n ṣe yẹ̀yẹ́, ìmá yẹ̀yẹ́ wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì padà máa gbọ́ pé Ghulam Ahmad fẹ́ ni kan sílẹ̀ nínú gbogbo àwọn ànábì Ọlọ́run láì yẹ̀yẹ́. Ó túmọ̀ sí wípé àwọn àlùjànnú àwọn ṣètánì wọn ń ṣeré panu làákàyè ẹ̀. Ó ní àrùn ọpọlọ gẹ́gẹ́ bí ẹjọ́ tó dára ẹ̀. Ìpèrú èèyàn báyìí ní wèrè, òun ló dára ẹ̀ lẹ́jọ́ yẹn. Gẹ́gẹ́ bá ti ṣe gbọ́ tẹ́lẹ̀, ó ní tẹ́ bá ti rí èèyàn tí ọ̀rọ̀ ẹ̀ bá ń takora wọn, ẹ mà pé wèrè ló ń tọ̀hún yẹn. Ó dà ó ń bú ànábì níbì kan, ó ń yìn ń bò mí. Ó ń bú Musa àti Isa níbì kan, ó ń yìn wọ́n ń bò mí. Kí ni Ghulam Ahmad máa jẹ́ yẹn? Ó ti dára ẹ̀ lẹ́jọ́. Ó ní téèyàn bá ya wèrè ẹ̀ rí pé ọ̀rọ̀ ẹ̀ yóò máa takora wọn. Ṣùgbọ́n nílà káyè èèyàn kan ò ní sọ̀rọ̀ méjì kí ọ̀rọ̀ náà máa wá takora wọn. Tó túmọ̀ sí wípé tá a bá wo àwọn ọ̀rọ̀ méjèèjì wọ̀nyí, tá a bá gbé wọn sẹ́gbẹ̀ẹ́ ara wọn, títakora wọn ó ti jẹ́ kí a máa pẹ́ni tó ń sọ ó lárùn ọpọlọ gẹ́gẹ́ bí ẹjọ́ tó dára ẹ̀. Èwo làwọn fẹ́ fi dá lẹ́jọ́ nínú méjèèjì? Tí wọ́n bá ní a ó dá lẹ́jọ́ pẹ̀lú àwọn ètò sọ tó dáa tó fi yàn Nabi sallallahu alaihi wasallam, a ó sọ wípé ṣóun kọ́ ló sọ àwọn yòókù yẹn náà ni. Àwọn lóun náà ló sọ èèyàn ò lè kó ọ̀rọ̀ èèyàn dànù kó sọ dáadáa kó sọ àìdá, a lè kó kan dànù nínú méjèèjì. Lókun ìgbà tó já sí kó sọ fún wa pé gbogbo tó ń bá kọ ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá. Torí pé tá bá ń sọ̀rọ̀ Ghulam máa sọ̀rọ̀ èèyàn lásán kan, à ń sọ̀rọ̀ nípa ẹni tó lóhun ò láṣìṣe, à ń sọ̀rọ̀ nípa ẹni tó lóhun ò lábùkù, à ń sọ̀rọ̀ nípa ẹni tó lóhun ò kù síbì kan.
gẹ́gẹ́ bí ó ṣe pera ẹ̀ ó túmọ̀ sí pé a ò ní kó kankan dànù nú ọ̀rọ̀ ẹ̀ àfi ká fi méjèèjì ká fi dá a lẹ́jọ́. èyí tó kéré jù nú ẹjọ́ náà òun náà ni ká sọ wípé kò sí ní right sense nígbà tí ó ń kọrú àwọn ọ̀rọ̀ wọ̀nyí. ẹni tá à ń sọ yìí ìjọ ẹ̀ wọ́n ròyìn ẹ̀ wọ́n ló kọ̀wé ó tó nǹkan bíi 90 books gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ìjọ Ahmadiyya sọ pé ó ní Ahmad alayhi salam has written over 90 books defending Islam èyí tó fi ń defend ẹ̀sìn Islam èmi ò máa rí defense sí Ghulam Ahmad ṣe fún Islam máa padà máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ defense yẹn tó bá padà yà inshallah. ó ní in a way no one else was able to wọ́n ní Ghulam Ahmad defend ẹ̀sìn Islam débi tí ẹnìkan kan ò tó bẹ́ẹ̀ láti defend Islam débẹ̀. àwa béèrè pé kí ló ṣe ẹni bá kó Ghulam Ahmad síwájú wá bẹ̀rẹ̀ sí ní ká yóò mọ̀ pé oníranran virus àwọn ètò ní agbára gan Ọlọ́run nìkan ló mọ irú antivirus ó lè kápá ẹ̀ òun náà ló wà nínú àwọn àwé náà ṣé n tó fi ń defend ẹ̀sìn Islam nìyẹn bí wọ́n ti ṣe nìyẹn lójú ìjọ Ahmadiyya Ghulam Ahmad kò láfijọ́ kò láfiwé wọ́n á ló defend Islam débi tẹ́nìkan ò ṣerú ẹ̀ rí wọ́n á ló kọ̀wé tẹ́nìkan ò lè kọrú ẹ̀ kódà dé níyì lẹ́ni tí mo yìí wáyé mo yìí gbọ́rú tó jọ bẹ́ẹ̀ gan wípé ohun tó kọ ẹni tí wọ́n wá ní ó nífẹ̀ẹ́ ẹ̀sìn Islam ju gbogbo èèyàn lọ yìí ó nífẹ̀ẹ́ ànábì ju gbogbo èèyàn lọ ìyẹn Ghulam Ahmad yìí ṣé lóòótọ́ ni báwo ni irú àwọn ọ̀rọ̀ burúkú wọn ṣe ń jáde lẹ́nu irú èèyàn bẹ́ẹ̀. nínú tírà Izalatul Khata page 6 Ghulam Ahmad sọ bẹ́ẹ̀ níbi footnote ń sàlẹ̀ wípé ó ní yajibu an tatazakaru ẹ má gbàgbé anna hadhihi al-ummata wu'idat bi kulli al-in'amati allati utiyat lil-anbiya'i as-sabiqina was-siddiqin ó ní gbogbo ìdẹ̀ra t'Ọlọ́run ṣe fáwọn ànábì Ọlọ́run tó ti ṣíwájú Ọlọ́run ṣàdéhùn rú ẹ̀ fún àlùmọ̀ ànábì sallallahu alaihi wasallam. ọ̀rọ̀ tí Ghulam Ahmad sọ ń bì yìí ọ̀rọ̀ kan ni èyí tó já sí wípé ó mú apá kan òótọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ sì ni èyí tó pọ̀jù nú ẹ̀ irọ́ ni. ohun tó ń tọ́ láti sọ ń bì ni pé àlùmọ̀ ànábì sallallahu alaihi wasallam á rí àwọn èèyàn nù àlùmọ̀ yìí tó já sí wípé wọ́n ò lóore níwájú Ọlọ́run kódà ju àwọn ànábì Bani Isra'il lọ yẹn ni pé ẹ rí èèyàn nù mùsùlùmí tí ó lóore ju Suleiman lọ àbí Daud àbí Yakub àbí Yusuf àbí Musa àbí Isa ohun tí Ghulam Ahmad ń gbìyànjú láti sọ nìyẹn. eléyìí mo ti gbọ́ àti gbọ́rú àwọn ọ̀rọ̀ kan tẹ́lẹ̀ léyìí tí ó fi ń yẹ̀yẹ́ àwọn ànábì Ọlọ́run tó lóun kì í ṣe òun àti wọn àwọn kì í ṣẹgbẹ́ òun jù wọn lọ àwọn miracles tòun pàtàkì ju ti wọn lọ tọ́jà sí pé kò sọ wípé òun jù wọn lọ kí ló tó ń gbé miracles ẹ̀sẹ̀gbẹ́ ti wọn kí ló tó ń fi rẹ̀ compare wọn kí ló tó já sí pé ńgbà tó bá sọ̀rọ̀ wọn òun náà ní wàá dárúkọ ara ẹ̀ náà pé kódà yín ságan kò ṣe ju 5 miracles lọ èmi ń tèmi wá ṣe 10 miracles lápèjúwe kí ló tó ń gbé rẹ̀ sẹ́gbẹ́ ànábì yẹn ká ní kí ìbá ṣe kó fẹ́ sọ fún wa pé òun jù lọ ó sì dánrú ẹ̀ wò náà pẹ̀lú ànábì Muhammad sallallahu alayhi wa sallam ànábì tẹ́ ló ń yẹn yẹn ànábì tó lóun pàtàkì ànábì tó lẹ́nìkan ò lè tóbi tó yẹn ọ̀pọ̀ ọgbà ní gbé rẹ̀ sẹ́gbẹ́ ànábì àwa ni Muhammad ṣe báyìí ṣe wá rí pé èmi gan mo ṣe ń tó báyìí tó bá tún yá yóò wá ní gbogbo tóun ṣe yẹn nú àlùbáríkà Muhammad ni òde kí ló dé tó ń gbé rẹ̀ sẹ́gbẹ́ ànábì sallallahu alayhi wa sallam ṣé ká lè máa kọ̀m̀pì wọn papọ̀ ni láti rí wípé aládàlú òun náà ni ọ̀gbẹ́ni Ghulam Ahmad yìí. wa min bayni hadhihi al-in'amati tilka an-nubu'at allati du'iya as-sabiquna allati du'iya al-anbiya'u as-sabiquna bisababiha anbiya'a. ó nínú kẹ́nà òun náà ni pé àwọn àsọtẹ́lẹ̀ àti máa jẹ́ ànábì Ọlọ́run tọ́lọ̀ fi kí àwọn ànábì Ọlọ́run tó ṣíwájú so Ọlọ́run ó jogún ẹ̀ fáwọn èèyàn kan nínú àlùmọ̀ Muhammad sallallahu alayhi wa sallam náà ẹgbọ́rọ̀ tó sọ ń bí nísìnyí yẹn ni wípé kó ń pera àwọn lánàbí Ọlọ́run yẹn má jẹ́ kó bá yín lójijì má jẹ́ kó rí máa fọ́ yín ẹ̀yin mùsùlùmí torí pé a ti ṣàdéhùn pé ànábì ó sì tún wà lẹ́yìn Muhammad sallallahu alayhi wa sallam nínú àlùmọ̀ ànábì sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó jìnnà sí òótọ́ gan ni ọ̀rọ̀ náà nínú tírà Aqibatu Atam page 77 bẹ́ẹ̀ kí ló ń sọ ká tó débẹ̀ ẹ wo page 76 nísàlẹ̀ ó ní wa'atani kullama yu'ta li ahli al-muwalati wal-wala wa safani wa wafani wa sharaha sadri wa atamma badri wa akhbarani bi akthari ma huwa muzmi'un alayhi fi sabiq ilmi wa sabagani bi subagati hubbihi wa hadani turuqa islamihi wa silmihi wa akhrajani min al-mahjubin. ó wá tẹ̀síwájú díẹ̀ ó ní wa'atani ma lam yu'ta ahadun min al-alamin àti àwọn ọ̀rọ̀ míì tí a padà máa rí ní péjì yẹn tó já sí pé ibòmíì ni mo ti nídìí ẹ̀ kí ló sọ ń bì ní page 76 òun náà ni wípé Ọlọ́run fún un ní gbogbo tí máa ń fún àwọn tó bá ní ìfẹ́ sí tó bá ṣàlẹ́ṣà tó ṣe ní àyànfẹ́ Ọlọ́run fún un ní gbogbo tó máa ń fún àwọn àyànfẹ́ mo lérò pé agbọ́rọ̀ yíyẹ dáadáa ntọ́rọ̀ yẹn ń túmọ̀ sí oní pé kábíyè lọ́wọ́ Ghulam Ahmad pé ṣé ntọ́lọ̀ ń fa Nabi Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí kan náà àyànfẹ́ Ọlọ́run ṣé Ọlọ́run fún
ṣé òun náà nírú ẹ̀ ní page 77 bẹ́ẹ̀ ó ní Ọlọ́run fún un ní tí kò fún ẹnì kankan nínú gbogbo àgbáńlá yìí ẹ má gbàgbé ìtumọ̀ èyí tí a sọ nípa gbólóhùn al-alamin èyí tí Ghulam Ahmad lò nínú àwọn ọ̀rọ̀ ẹ̀. bákan náà nínú ìwé at-Tabligh page 68 ń bẹ̀ náà káwò yẹn náà ó ní wa atani ma yu'tal muqarrabun Ọlọ́run ló ṣàwọn lẹ́ṣà Ọlọ́run sì fún un mu nínú omi ìjẹni Ọlọ́run ìjáyànfẹ́ Ọlọ́run ìjà ànábì Ọlọ́run Ọlọ́run sì wá fún un ní àwọn tó máa ń fún àwọn tó bá súnmọ́ ara ẹ̀ àwọn tó bá sọ di àyànfẹ́. ìbéèrè náà lẹ́ẹ̀kan sí ni wípé kí làwọn nǹkan tí Ọlọ́run fún Ghulam Ahmad Ahmadiyya ó sọ pé ìjẹ́ ànábì Ọlọ́run ìjẹ́ ànábì Ọlọ́run eléyìí náà tó bá já sí pé ìtẹ́ wí náà nìyẹn ara tó fa náà nìyẹn tí àlùmọ́ ànábì sallallahu alayhi wa sallam fi sọ pé ògbẹ́ni ó bá gbà pé jẹ́ ànábì tó ń bẹ lẹ́yìn ànábì wa sallallahu alayhi wa sallam káfíìrì ni onítọ̀hún. bákan náà tábà bọ́ sínú tíra haqiqatul wahyi page 68 ń bẹ ó ní laqad talaqaytu qadran kamilan min an-ni'mati allati ruziqaha anbiya'ullahi anbiya Allahi wa rusulahu wa ghayrahum min al-mustafayna al-akhyar. ọwọ́ àwọn ti tẹ àwọn ìdẹ̀ra kan èyí tó pé odidi èyí tọ́lọ̀ ń jogún ẹ̀ fáwọn ànábì Ọlọ́run tí wọ́n ti ṣíwájú rí ó ní Ọlọ́run fún wọn ní qadran kamilan òǹdíwọ̀n kan èyí tó pé lẹ́kùnrẹ́rẹ́ ṣé gbogbo ntọ́lọ̀ fún wọn yẹn ló ń sọ ń bẹ̀ ni àbí díẹ̀ nu ntọ́lọ̀ fún wọn tó ló ní qadran ó wá ní kamilan kí ni bá ṣe pọ̀ gbólóhùn méjèèjì yẹn. wa kana min al-muhali an ahza bi hadhihi an-ni'mati law lam attabi' sunana sayyidi wa mawlaya muhammadin an-nabiyyi al-karimi fakhri al-anbiya'i wa khayri al-wara fa kullu ma niltuhu innama niltuhu natijata ittiba'i sunnata muhammadin sallallahu alayhi wa sallama wa sirata. Ghulam Ahmad sọ bí pé gbogbo ntọ́lọ̀ fún àwọn ẹni ìṣíwájú àwọn ẹni rí yẹn Ọlọ́run fún òun náà òun sì ní gbogbo àwọn akẹ́ náà torí pé òun tẹ̀lé anabi muhammad sallallahu alayhi wa sallam ó dáa tó bá jásí pé torí pé Ghulam tẹ̀lé anabi wa sallallahu alayhi wa sallam òun náà ló fi di anabi Ọlọ́run ìtẹ̀lé anabi ẹ̀ ló fi di al-masihul maw'ud kí ló dé tí abubakar siddiq umar ibn al-khattab usman ibn affan ali ibn abi talib àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn sọ̀hábà àwọn ẹni ẹ̀ṣà kí ló dé táwọn ò jẹ́ ànábì wọ́n bá ànábì lò wọ́n bá ànábì jẹun wọ́n bá ànábì mu wọ́n bá ànábì wọlé wọ́n bá jáde wọ́n bá wà lájú wọ́n bá wà nílé wọ́n gbọ́ wà sí ẹ̀ lọ́sàn wọ́n gbọ́ lálẹ́ wọ́n gbọ́ lóru tó ń ti bẹ́ẹ̀ kí ló dé tí àwọn ò jẹ́ ànábì Ọlọ́run ti tiwọn ṣé wọn àmà ànábì tẹ̀lé ni àbí wọn ò nífẹ̀ẹ́ ànábì tó Ghulam Ahmad torí pé ó ń kílèmù yìí pé kò sẹ́ni tó nífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam nú àlùmọ̀ yìí tó òhun ẹ wulẹ̀ má béèrè pé ṣé ó sọ pé òun lọ́lá ju Abubakar lọ ó ti ẹ ti sọ yẹn tipẹ́tipẹ́ gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ tí ẹ ti gbọ́ ẹ bá wo náà ìwé Hamamatul Bushra page 163 gẹ́gẹ́ bí mo ṣe kà á nù Haqiqatul Wahyi page 68 ohun tó ń gbìyànjú láti sọ ń bẹ̀ náà ni pé torí pé òun tẹ̀lé ànábì ní tẹ̀lé pátápátá òun máa lámà tán òun máa lámà jù òun súnmọ́ débi wípé ó di òun náà di Muhammadu sallallahu alayhi wa sallam ẹ̀rọ àwọn ọ̀rọ̀ burúkú ìgbàgbọ́ àwọn oníwìrìdì onísúfì òun náà nìyẹn pé ẹnìkan yóò wá fẹ́ràn Ọlọ́run títí yóò fi di Ọlọ́run yóò fẹ́ràn ànábì débi pé yóò fi di ànábì kò wá ní síyàtọ̀ láàrin àwọn méjèèjì má padà má sọ̀rọ̀ síwájú ní abala yẹn àfi bí ẹni wípé òun nìkan ló mọ ànábì nífẹ̀ẹ́. bákan nínú tíra Malfuzat Ahmadiyya tabawo volume 4 page 142 ó wà ń bẹ̀ wípé ó ní al-kamalatu allati tujadu fi jami'il anbiya. Ghulam Ahmad sọ pé gbogbo ń tàn pè ní accomplishment gbogbo títóbi èyí tó ń bẹ lára gbogbo àwọn ànábì Ọlọ́run wujidat fi rasulillahi sallallahu alayhi wa sallam ari gbogbo ẹ̀ lára ànábì Ọlọ́run lára ànábì wa sallallahu alayhi wa sallam wa aktharu minni àkódà jù bẹ́ẹ̀ lọ gan. summa intaqalat kullu hadhihi al-kamalat ilayya. lẹ́yìn náà ni gbogbo àwọn pípé àti bíbàbàrà àti jẹ́ni Ọlọ́run èyí tó ń bẹ lára Muhammad yẹn ló bá wá sípò padà ní Ọlọ́run bá jogún gbogbo ẹ̀ fóun gbogbo tí ń bẹ lára Nabi sallallahu alayhi wa sallam tá à ń pè ní pípé tó bá bọ́ sọ́dọ̀ Ghulam Ahmad ó ní walidhalika summitu Adam torí ẹ̀ Nabi sọ̀rọ̀ ní Adam wa Ibrahim Nabi sọ̀rọ̀ ní Ibrahim wa Musa wa Nuhan wa Dauda wa Yusufa wa Sulaimana wa Yahya wa Isa ó ní torí náà lòun ṣe ń jẹ́ Musa lòun ṣe ń jẹ́ Nuhu lòun ṣe ń jẹ́ Daud lòun ṣe ń jẹ́ Yusuf lòun ṣe ń jẹ́ Sulaiman lòun ṣe ń jẹ́ Yahya lòun ṣe ń jẹ́ Isa abẹ́rẹ́ báyìí gbogbo àwọn ànábì gẹ́gẹ́ bí àbúrò yìí máa ṣe pé Ghulam Ahmad ní gbogbo àwọn ànábì Ọlọ́run all in one.
gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan nígbà tá a bá ń rí tíjọ Ahmadiyya bá ń kó tẹ̀ fún wa wípé Ghulam Ahmad ó pàtàkì gbogbo ànábì Ọlọ́run ó ní ẹni ire ni wọ́n ẹ dákun irú ọ̀rọ̀ yẹn táwọn bá ti lè kóòtù yẹn tó já sí pé wọ́n á ṣe bí ẹni pé kò sí mi nínú tíra wọn ẹ̀yin náà fún wa láwọn ìmí irú èyí tí mo kóòtù fún yín lẹ́ẹ̀kan nínú tíra Nuzulul Masih page 95 ibi tó ti ní àwọn ànábì Ọlọ́run pọ̀ tí wọ́n ti kọjá lọ ṣùgbọ́n wọn ò kéré sẹ́nì kankan nínú gbogbo wọn bákan náà nínú ìwé tíra Safinatu Nuh ẹ wo page 10 ó ní wa aqulu bi kulli tahaddin Ghulam Ahmad ní olóhùn sọ pẹ̀lú gbogbo àyànníní inna alafa min nubu'ati alwadiha ọlọ́pọ̀lọpọ̀ àwọn àsọtẹ́lẹ̀ ń àtàwọn iṣẹ́ ìyanu ìtòhun ti rí ṣe qad tahaqqaqat bi kulli jala ó ti fojú hàn sí gbogbo ẹni tó bá lójú láti rí wa yashhadu laha mi'atul alafi minan nas ó ní ogunlọ́gọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn òun náà sì ni ojú wọn tó àwọn miracles òun Ghulam Ahmad wa in taharraytum naziraha inda nabiyina sabiqina falan tajiduhu illa inda nabiyina sallallahu alaihi wasallam ó ní irú àwọn miracles tóun ṣe yìí Ghulam Ahmad ó ní irú àwọn iṣẹ́ ìyanu èyí tóun ṣe yẹn tẹ́ bá ń wárú ẹ̀ lọ́dọ̀ àwọn ànábì Ọlọ́run tó ti ṣíwájú ó ní bí ẹni tó wò ṣẹ́jú àkànní o òun tọ̀hún yẹn ó pẹ̀ létí omi ẹ ò lè rírú ẹ̀ yẹn pé àwọn miracles tóun yẹn kò sí lọ́dọ̀ ẹnìkan kan ní gbogbo àwọn ànábì Ọlọ́run àyàfi lọ́dọ̀ Muhammad sallallahu alaihi wasallam nìkan abẹ́rẹ́ nǹkan báyìí kí o bá yá sí pé Ghulam Ahmad respect ànábì wa sallallahu alaihi wasallam kì bá kúkú kó Muhammad náà papọ̀ mọ́ gbogbo àwọn yòókù yẹn àṣẹ máa karú àwọn ọ̀rọ̀ wọ̀nyí léyìí tó túmọ̀ sí pé Ghulam Ahmad ní bìlífù nú ẹ̀ púpọ̀ gan wípé òun bí tọ́lọ́run kẹ́hùn dé kódà òun ṣe ju ọ̀pọ̀lọpọ̀ àwọn ànábì Ọlọ́run tó ti lọ kódà kò sẹ́ni tóun ò ṣe jù lọ ní gbogbo wọn àfi Muhammad sallallahu alaihi wasallam ìkan rèé nínú Safinatu Nuh page 10 bákan náà nínú ìwé Haqiqatul Wahyi page 539 540 àwùbá bẹ́ẹ̀ bákan náà nínú ìwé Nuzulul Masih page 78 pẹ̀lú àwọn oríṣiríṣi irú àwọn ọ̀rọ̀ tó jọ báyìí èyí tí a ti kà kọjá ẹ má jẹ́ kí a gbàgbé torí wípé bá a ṣe ń ta ká máa tọ̀ ọ́ kó má bàa dẹrùn nídìí máa wà lọ́wọ́. ó tẹ̀síwájú ní page 10 yẹn nínú tíra Safinatu Nuhin ó ní inni la a'lamu yaqinan olóhùn màlámà dájú anna Allaha ta'ala qad bada'a yatajalla fi hadha al-'asri pé Ọlọ́run ti ń fi rẹ̀ hàn lásìkò tòun Ghulam Ahmad yìí o ṣe mọ̀ pé a ti sọ àwọn ọ̀rọ̀ kan tẹ́lẹ̀ ẹ má bínú ẹ̀yin olùgbọ́ mi mọ̀ pé Ọlọ́run nílà káyé yín kó pé ju ti tèmi lọ ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ tí n bá ti sọ tẹ́lẹ̀ ẹni bá gbọ́ yóò tún ṣàǹfààní púpọ̀ pẹ̀lú àwọn ètò ń gbọ́ lọ́wọ́ nítorí wípé nínú tó sọ fún wa òun náà ni pé lásìkò òun ó ní tẹ̀ǹtẹ́ṣòro nuraniyya lásìkò òun Ghulam Ahmad tá à ń pè ní ìmọ́lẹ̀ ìmọ̀ súnmọ́ Ọlọ́run àti máa bá Ọlọ́run sọ̀rọ̀ yóò pọ̀ yóò sì tàn ká yóò gbajúmọ̀ débi pé kódà àtàwọn ọmọ kéékèèké àtàwọn obìnrin oníkálukú wọn náà ni yóò máa gba wáhíyù wọn máa gba ìmísí irú ìta nàbí sallallahu alaihi wasallam máa ń gbà látọ̀dọ̀ Ọlọ́run tó sọ ọ́ dà nàbí Ọlọ́run àwọn ọmọ kéékèèké àtàwọn obìnrin àwọn náà máa gba wáhíyù Ọlọ́run máa bá wọn sọ̀rọ̀ láwọn ọ̀rọ̀ tí ó pàtàkì ó nítorí kíni torí àlùbáríkà òun Ghulam Ahmad so ibi tí mo ká ọ̀rọ̀ yìí dé ń bì nísìnyí ẹni bá ti gbọ́ yẹn àtúngbọ́ eléyìí yé dáadáa ó ní Ọlọ́run farahàn lásìkò tòun Ghulam Ahmad yìí ju ti tẹ́lẹ̀ lọ wa yakshifu li abdihi mi'atin min umuril ghaibi ó ní Ọlọ́run fi hàn ẹrú ẹ̀ nínú àwọn àṣírí kọ̀kọ̀ ẹ máa wò ó ẹni li abdihi ẹrú rẹ̀ ó ṣe é ṣe kó jásí pé ara ẹ̀ náà lórí ìfáàsì as ẹrú rẹ̀ gẹ́gẹ́ bí language Ghulam Ahmad tá a mà ó ní Ọlọ́run fi ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn hundreds of unseen matters unseen things Ọlọ́run fi hàn òun Ghulam Ahmad bima la yujadu lahu mathilun fil unsuril ghabirati illa qalila léyìí tó jásí pé irú ẹ̀ ò ṣẹlẹ̀ Ọlọ́run fi irú ẹ̀ hàn ẹnì kankan nínú àwọn tí wọ́n ti ṣíwájú nínú àwọn ẹni rí kódà àyàfi díẹ̀ nínú wọn abẹ́rẹ́ nǹkan bẹ́yẹn gbogbo ọ̀nà ni yóò máa wá láti pàtàkì rẹ̀ láti bàbàrà rẹ̀ láti gbé rẹ̀ tóbi ju àwọn ànábì Ọlọ́run lọ. ó ní wasawfa yara an-nasu anna wajha Allahi qad zahara fi hadha az-zamani ó ní àwọn yóò padà rí pé ojú Ọlọ́run ó ti hàn nísìnyí Ọlọ́run fojú ara ẹ̀ hàn wa ka'annahu ta'ala qad nazala mina as-sama àfi bí ẹni pọ́lọ́n ti sọ̀kalẹ̀ láti sánmà fún rẹ̀ ni abẹ́rẹ́ ọ̀rọ̀ kọ̀ọ̀rọ̀ laqad akhfa nafsahu muddatan tawila Ghulam Ahmad ní kóhun tó dé fún nǹkan bí ẹgbẹ̀rún ọdún sẹ́yìn mò ń fi ọ̀rọ̀ ìtura wọn ni o tẹ́wárí tí mo sọ nǹkan míì tó yàtọ̀ fún tí mò ń tú nínú ìwé tí mò ń tú nítorí pé mo ti ka àwọn ọ̀rọ̀ Ghulam Ahmad dáadáa mo mọ̀ yìí tó túra wọn nú àwọn ọ̀rọ̀ náà òun náà ni mo ṣe ń fi àwọn ọ̀rọ̀ míì sí mi ò ń parọ́ àfi tí n bá ṣàṣìṣe lókù nínú àwọn ọ̀rọ̀ yìí lókù kọ́lọ́n kó má ṣe mí ní òpùrọ́ kó sì ṣọ́ mi kú níbi àṣìṣe tí sọ ẹlòmíì nù ó ní laqad akhfa nafsahu muddatan tawila Ọlọ́run ti fi rẹ̀ pamọ́ tipẹ́tipẹ́ ó lọ háìdì síbi kan wa zalla samitan Ọlọ́run dákẹ́ kẹ́m ó ṣe kẹ́m kó sọ̀rọ̀ ala inkari nasi lahu tó ti báwọn èèyàn ṣe ń takò Ọlọ́run ò fi rẹ̀ hàn sí wọn amma al-an ó ní àmọ́ nísìnyí nígbà tó ń Ghulam Ahmad ti dé yìí
falan yukhfiya nafsahu Ọlọ́run wá ṣetán àti jáde báyìí Ọlọ́run ní fi rẹ̀ pamọ́ mọ́ wa sayashhadu al-alamu min mazahiri qudratihi ma lam yashhadhu aba'uhum wa ajdaduhum qattu àwọn yóò máa wá rí agbára Ọlọ́run èyí tí wọ́n rírú ẹ̀rí táwọn bàbá ńlá wọn àti ìyá ńlá wọn èyí táwọn bàbá ńlá wọn àwọn bàbá wọn àtàwọn bàbá wọn èyí tí wọ́n rírú ẹ̀rí wọ́n máa wá rí agbára Ọlọ́run ní tó fẹ́ sọ fún wa ń bì ká má bàa lọ́wọ́ ná tó bá tẹ̀síwájú náà rẹ̀ ó ní dhalika anna al-arda qad fasadat ذلك أن الأرض فسدت ولم يعد الناس مؤمنين بخالق السماوات والأرض ذكره جار على الشفاء أما القلوب فموردة عنه ولذلك قال سبحانه سأخلق الآن سماء جديدة وأرضا جديدة وتسودن فما هي تلك السماء الجديدة تجدي يقاري أرنا أنتم صونا نقول أنقول ما مدلوا واشطان لا تفي أبواتي أكبر الله سبحانه وتعالى لا تلي فيها ẹ̀rí wípé ó ní tó ń ṣẹlẹ̀ lásìkò tóun irú ò ṣẹlẹ̀ ní àsìkò àwọn tí wọ́n ti lọ àyàfi díẹ̀. bákan náà kẹ́ ẹ lè mọ̀ wípé àwọn ànábì Ọlọ́run ò jẹ́ nǹkan kan lójú Ghulam Ahmad nínú tírà tó pè ní Haqiqatul Wahyi mo ti kó tọrọ kan fún wa ní page 539 ẹ̀ka ìdòtí láwọn miracles òun ó pọ̀ ju tọ̀pọ̀lọpọ̀ àwọn ànábì Ọlọ́run lọ ní page 540 ó sọ ń bẹ̀ wípé ó ní aqulu wa ukarriru ó ní ukarriru wa aqulu òun sọ lásọtún sọ law ijtama'a al-mu'ariduna qatibatan min ash-sharqi wal-gharbi lamasata'u an yuwajjihu ilayya i'tiradan illa wa qad wujjiha misluhu ila nabiyyin min al-anbiya'i as-sabiqin ó ní gbogbo ẹ̀sùn táwọn èèyàn fi kan òun wípé òun Ghulam Ahmad jẹ́ òpùrọ́ ní gbogbo náà fi kàn wọ́n nínú àwọn ẹ̀sùn yẹn wọ́n ti fi irú ẹ̀ kan àwọn ànábì Ọlọ́run tó ṣíwájú bẹ́ẹ̀ sì ni ẹ má gbàgbé o Ghulam Ahmad gan fúnra ẹ̀ ló ń fi àwọn ẹ̀sùn yìí kan àwọn ànábì Ọlọ́run ẹ padà máa gbọ́ ẹ má tẹ̀lé mi ká lọ. tí mo bá ṣàṣìṣe ẹ pè mí padà. ó ní innahum yuwajihuna al-khizya wal-ihanata da'iman natijata jasaratihim ó ní àwọn tó takò òun gbogbo ìgbà ni wọ́n ń kojú ìṣòro gbogbo ìgbà ni wọ́n ń kojú yẹpẹrẹ gbogbo ìgbà ni wọ́n ń kojú òfò látara wípé wọ́n ṣàyàkókò nà kí láti tẹ̀lé òun wa ma'a dhalika la yatawarra'un tó ń ti bẹ́ẹ̀ náà wọn àdẹ́kun mímọ́ takò òun ó ní wallahu ta'ala yuri min ajli Ọlọ́run ó ń fi hàn nítorí tòun Ghulam Ahmad ayatin àwọn àmì law zaharat fi zamani Nuhin alayhi salam táwọn àmì náà bá lọ fojú hàn ní tó bá yẹ pé Ọlọ́run fi àwọn àmì náà hàn ní lásìkò Nuhu lama gharqa ulaika an-nas ó láwọn tí wọ́n tẹ̀lé Nuhu àwọn ìjọ Nuhu omi túfánù bá ti pa wọ́n rẹ̀ kálọ́ Ọlọ́run bá fi àwọn àpẹẹrẹ tó fi hàn lásìkò tí tòun Ghulam Ahmad kálọ́ bá fi hàn lásìkò Nuhu ni ẹ̀rí ọ̀rọ̀ yìí olówe lọ̀rọ̀ ń yé wọ́n ní olóye òun náà ni ọ̀rọ̀ ń yé ọ̀rọ̀ yóò túmọ̀ sí kankan bí ó ṣe pé yẹpẹrẹ ànábì Nuhu alayhi salatu wa sallam ni pé Ọlọ́run ọba ò fi àwọn ìmísí ẹ̀ kò fi ránṣẹ́ sórílẹ̀ yìí tó lè la ìjọ Nuhu kó ń bí ìparun gẹ́gẹ́ bó ṣe fi ránṣẹ́ sí àsìkò tòun Ghulam Ahmad bẹ́ẹ̀ sì ni ọ̀gbẹ́ni alátakò ni òun náà ni ó sọ̀rọ̀ dáadáa lókè yóò bá tún dé bòmí yóò tún máa wí nǹkan mi ó sọ ń bòmí náà wípé òun dé bóun ṣe dé yìí kí parun máa wá bá àwọn èèyàn òun náà ló kù torí pé tóun bá dé tóun sọ fún yín pọ́lọ́n ló rán òun tẹ́ ẹ̀kọ́ tẹ́ gbà ohun tó kù ni wípé ẹ máa retí ìparun èyí tó túmọ̀ sí pé ẹni tó ní Ọlọ́run rán òun ní rahmatan lil alamin òun náà sọ ní tó jọ bẹ́ẹ̀ wípé ńgbà táwọn èèyàn bá gbà fún wọn ó ní ìparun wá ń ṣẹlẹ̀ sí wọn torí pé wọn àgbà fóun inú tíra táǹkà yìí náà ni o tíra Haqiqatul Wahyi ẹ̀yin tẹ́ bá ti lọ gbọ́ kí sẹ́ẹ̀ ti Ahmadiyya love for none hatred for all àbí hatred for all love for none ẹ̀ rí ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé yẹn ń bẹ wípé ẹni tó ń fi rẹ̀ ti sára sàlámù yìí ìjọ Ahmadiyya tí wọ́n fi peace ròyìn ara wọn wípé ìjọ tí ó nífẹ̀ẹ́ gbogbo èèyàn ìjọ tí ò bẹ́ nìkan kan jà ìjọ tí ò ru aburú ru ẹnìkan wàláhì làzim bàbá ńlá òpùrọ́ òun náà ni wọ́n ṣe wọ́n ru aburú sí àlùmọ́ anabi Muhammad sallallahu alayhi wa sallam tẹ́ bá ka ìwé Ghulam yìí Haqiqatul Wahyi tẹ́ bá ka page 444 àti page 445 ó ní gbogbo tó ń ṣẹlẹ̀ sáwọn èèyàn láyé torí àìgbà fún Ghulam Ahmad ni o bẹ́ẹ̀ sì ni ìyá Ọlọ́run bò ní kọ́wọ́ dúró títí táwọn èèyàn ó fi gbà fún òun Ghulam Ahmad àtàwọn ọ̀rọ̀ míì tá a ti sọ níbẹ̀ yẹn torí pé nísìnyí tó ń gbìyànjú láti sọ fún wa ni kó ń yẹ ìyá ànábì Nuhu láti lè fún rẹ̀ ní àpọ́nlé èyí tó já sí pé kò lè rí gbà lọ́dọ̀ wa bí ó ṣe pé ẹ̀tẹ́ upon ẹ̀tẹ́ òun náà ni ọ̀rọ̀ náà ó máa já sí fún. bákan náà ẹnìkan nú àwọn táwí wọ̀nyí ó kọ sínú ìwé ìròyìn ìjọ Ahmadiyya tó ń pè ní Al-Fazl ètò jáde ní on the 16th October 1917 ó kọ́ ń bẹ̀ wípé ó ní nahnu na'taqidu ó ní àwa nígbàgbọ́ bí anna Allaha anzala li sadaqati Ghulam Ahmad pé Ọlọ́run sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan àwọn àmì kalẹ̀ láti lè jẹ́ kí ayé gbà wípé Ghulam Ahmad yìí òjíṣẹ́ Ọlọ́run ni ayatin wa bayyinatin ọ̀pọ̀lọpọ̀ àwọn àmì àtàwọn ẹ̀rí ọ̀rọ̀ law tuwuzzi'a
law tawazza'a ala alfi nabiyyin lasabatat biha nubuwwatuhum. Ó ní àwọn àmì tí Ọlọ́run fún Ghulam Ahmad nìkan ṣoṣo tí wọ́n bá pín àwọn àmì náà tó bá já sí pé Ọlọ́run bá fún ẹgbẹ̀rún ànábì yẹn àwọn ànábì tí wọ́n tó 1000 àbí tó bá fún àwọn èèyàn míì pé ẹ lọ́ máa sọ fáwọn èèyàn pé ànábì Ọlọ́run ní bí wọ́n ṣe pọ̀ tó yẹn bí 1000 yẹn tí wọ́n á pín àwọn àmì àwọn miracles Ghulam Ahmad tí wọ́n wá pín fún àwọn ànábì 1000 yẹn pé yóò tó láti lè fi convince àwọn èèyàn wọn wípé Ọlọ́run ló rán wa àbẹ́ rí ọ̀rọ̀ burúkú. Ghulam Ahmad kọ́ ló ní ọ̀rọ̀ yìí ìkan náà ọmọlẹ́yìn ẹ̀ òun ló ní ọ̀rọ̀ náà èyí tí wọ́n gbé jáde ní ọdún 1917 nínú ìwé wọn Al-Fazlu. Wọ́n ní ọmọ àjànàkú kì í yàrá ọmọ tẹ́yà bá bí náà lẹ́yà àjọ ànábì ibú bó lẹ́sẹ̀ rò pé sábẹ́ ó ṣe rí àwọn tí wọ́n jí ọmọlẹ́yìn Ghulam àwọn náà ni wọ́n ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ilé nu òyì tó ń sọ lẹ́ẹ̀kan onímọ̀ kóòtù fún wa yẹn nínú page 540 tó sọ nípa Nuhu àtàwọn àjọ Nuhu ó ní jọ Nuhu parẹ́ torí pé Ọlọ́run fún ní àwọn àmì èyí tó fún òun ni tọ́lọ́run bá fún òun Nuhu ní àwọn àmì tó fún òun Ghulam Ahmad ní àwọn àjọ Nuhu ní wọn ní parun ó ń pọ́n Nuhu lé ní àbó yẹ̀yẹ́ ó ti yé yín jàre. ọmọ búyì náà ó ní kana yajma'u fi dhatihi jami'a as-sifatil qudusiyyah allati wujidat fi jami'il anbiya. Ó ní Ghulam Ahmad àwọn ó ní gbogbo àwọn ìròyìn mímọ́ àwọn ẹwà èyí tó ń bẹ lára gbogbo àwọn ànábì Ọlọ́run gbogbo ẹ̀ pátápátá òun náà ni wọ́n kójọ fún Ghulam Ahmad. Ẹnìkan ṣoṣo tó ní gbogbo àwọn ìròyìn dáadáa àtàwọn ẹwà tó ń bẹ lára gbogbo àwọn ànábì Ọlọ́run tó ti ṣíwájú bó la ṣe rò pé ẹnìyàn ó ṣe tóbi tó. Ẹni tó ń fi rẹ̀ tó ń kọ̀m̀pìà rẹ̀ pẹ̀lú àwọn ànábì Ọlọ́run yìí ẹni tó ní ana minal usrati allati ta'tarifu hukumatuna al-injiliziyyatu bi annaha usratun wafiyyatun lil hukuma. Ghulam tó ń bá ìjọba kèfèrí ìjọba amúnilẹ́rúsìn ìjọba ajẹnípàjayé ìjọba tó gba ìlú àwọn mùsùlùmí nílẹ̀ India àti gbogbo àwọn ẹlẹ́sìn tí wọ́n wà ń bẹ̀ tó ń jayé alábátá ń bẹ̀ tó ń pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn ìjọba Gẹ̀ẹ́sì Ghulam ń ròyìn ìjọba náà ẹ̀rí ẹni tó ń fi rẹ̀ wí àwọn ànábì Ọlọ́run rèé o ló sọ̀rọ̀ ẹ̀ di ẹrú òyìnbó ẹrú ìjọba ìbò. Ó ní àwọn ìjọba yìí ìjọba Gẹ̀ẹ́sì tó ń darí ilẹ̀ India lásìkò Ghulam ń kọ lẹ́tà ránṣẹ́ sí wọn pé ẹ ti mọ wípé àwọn fámìlì tí wọ́n bí wa wípé àwọn baba ńlá wa ọ̀rẹ́ yín ni wọ́n ṣe nínú àwọn tí wọ́n ràn yín lọ́wọ́ tíjọba fi rọrùn fún yín nílùú yìí òun náà ni àwọn baba ńlá wa abẹ́rẹ́ nǹkan. Ghulam Ahmad ó ń gbìyànjú ó ń flata ìjọba ó ń sọ̀rọ̀ níwájú wọn bí ẹni wípé ẹrú èbó òun náà ní í ṣe. ó ní wa aqarra al-hukamu aydan bi anna abi wa qawmi min alladhina khadamu al-hukumata bi kulli wafa'in bil qalbi wal ruh wa ana la ajidu alfazan lit-ta'biri an shukri wa imtinani lil-hukumati al-muhsina li ajli ar-rahati wal-itminani alladhayni najiduhuma tahta ri'ayati hadhihi al-hukuma. Ọlọ́run máa ń tóun fẹ́ sọ òun ò tiẹ̀ lè dúpẹ́ tán fún ìjọba Gẹ̀ẹ́sì abẹ́rẹ́ nǹkan kí ìjọba burúkú kan àwọn amúnilẹ́rúsìn invaders wọ́n wọnú ìlú kankan attack àwọn aráàlú yẹn tí wọ́n revolt against wọn kí wọ́n wá gbìyànjú kí ọwọ́ wọn padà tẹ ìdà káwárẹ́ nìkan tí ó máa kọrọ ọ̀rọ̀ báyìí sí ìjọba yẹn ṣé ọmọ rí ló ń tọ́ yẹn jẹ́ ń lu yẹn àbí àwọn ẹni ibi inú ìlú náà nítorí pé ní patriotism ó ń gán dà nínú ìgbésí ayé Ghulam Ahmad nígbà tó já sí wípé ìjọba amúnilẹ́rúsìn lòun yìn pé ìjọba yìí kó máa lo bẹ́ẹ̀ kí ìjọba ẹ̀ máa lọ kó má tiẹ̀ change mọ́ láíláí torí pé ìjọba náà ó ní ìjọba Gẹ̀ẹ́sì ó ní kò sí ìjọba kan tó ṣe déédéé tó ìjọba Bírítéènì èyí tó darí ilẹ̀ India nígbà yẹn. Níbo la ti rí tí wọ́n ń ròyìn ìjọba Gẹ̀ẹ́sì báyìí colonial masters ẹni tí ó já sí pé wọ́n mú àwọn aráàlú yẹn lẹ́rú ìbájá sí pé kàn bẹ́ẹ̀ náà àwọn ará ilé Ghulam Ahmad náà mọ̀lẹ́bí ẹ̀gbọ́n ẹ̀ ní àbábúrò àbí bàbá ẹ̀ ni wọ́n bá mú wọn lẹ́rú lójú wọn rí nítójú àwọn ará yòókù rí tí ò ń ṣe pé bí ò bá jẹ́ pé torí pé àwọn jẹ́ agbóde ìgbà fúnjọba ṣé inú ẹ̀ ó dùn yóò máa ròyìn ìjọba yìí pé ìjọba tó ṣe déédéé jù lórí ilẹ̀ kódà ó ṣe déédéé ju gbogbo àwọn ìjọba ẹ̀sìn Islam lọ ṣe ti máa ròyìn àti Ghulam Ahmad jẹ́ nísìn irú eléyìí ẹrú èbó yìí ló wá ń fi rẹ̀ kọ̀ǹpì ànábì Nuhu alayhi salatu wa sallam ó tilẹ̀ lóhùn ṣẹgbẹ́ Nuhu àbí ọ̀rọ̀ yẹn ò clear sí wa tó irú ẹni yìí ló wá ń gbé rẹ̀ sẹ́gbẹ̀ẹ́ àwọn ànábì Ọlọ́run ńláńlá tí wọ́n ti lọ kí àlàáfíà Ọlọ́run àti kí Ọlọ́run kó máa bá gbogbo wọn. Nínú àwọn ìwé ẹ̀ tó kọ èyí tó fi ń yin ìjọba Gẹ̀ẹ́sì rí nínú àwọn ìwé yẹn náà ni ìwé tó pè ní Star of the Empress so náà ni tó fà tó kọ Ìsọ̀ríyà kàwé yẹn rí kókún fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yìn èyí tó nílà káyè kan ò ní ṣe fún ìjọba amúnilẹ́rúsìn. Bákan náà nínú ìwé ẹ̀ tó pè ní Ainul Ma'rifa ìwé Ainul Ma'rifa Ghulam Ahmad sọ bẹ́ẹ̀ pé inna Allaha anzala li isbati risalati
ayatin la wuzi'at ala alfi nabiyyin la sabatat biha risalatuhum. Allahu akbar, Allahu akbar. mi ma pé òun náà tún ní ọ̀rọ̀ yìí mi tó ti sọ ọ̀rọ̀ tí mo ní kan náà àwọn ọmọlẹ́yìn ẹ̀ sọ lẹ́ẹ̀kan yẹn àṣé òun náà sọ rú ẹ̀ níwọ̀n àmọ́ sọ fún wa pé anabi ibu sábẹ́ ibu ní òní ṣùgbọ́n anabi ọlọ́run àwọn anabi ọlọ́run tòótọ́ kò sí anabi burúkú nínú wọn ṣùgbọ́n àwọn anabi kazabu náà kan bẹ tá anabi sọ fún wa pé wọ́n ń bọ̀ nígbè yẹn inú wọn ní Ghulam Ahmad bó lẹ́rù wọn sábẹ́ orí àṣé ní tí ọ̀gbẹ́ni yẹn sọ lẹ́ẹ̀kan yẹn ta ni wọ́n gbé jáde nínú newspaper wọn tí ṣe Al-Fadl ní 1917 àṣé àfàgùlà gan fún rẹ̀ náà ti sọ rú ẹ̀ ó ní ọlọ́run sọ àwọn àmì kalẹ̀ láti lè fìdí ẹ̀ múlẹ̀ wípé òjíṣẹ́ ọlọ́run lòun Ghulam Ahmad láti lè fi ràn wọ́n lọ́wọ́ káwọn èèyàn lè gbà fóun ó ní àwọn àmì náà pọ̀ débi pé la wuzi'at ala alfi nabiyyin tí ọlọ́run bá tán bá pín gbogbo ẹ̀ fún àwọn ànábì 1000 àwọn ànábì 1000 ó ní la sabatat biha risalatuhum ó tó láti lè jẹ́ kí àwọn èèyàn wọn kí wọ́n gbà wọ́n gbọ́ wípé ànábì ni àwọn tọ́lọ́run rán sí wa yìí lóòótọ́ wọn kì í ṣe òpùrọ́ abẹ́ẹ̀ rí nǹkan Ghulam Ahmad ọlọ́run fún òun nìkan ní tí ò fún ànábì 1000 inna lillahi wa inna ilayhi raji'un irú dọ̀là ló lẹ́rù kó ń bẹ lọ́dọ̀ ìjọ Ahmadiyya kí lẹ tiẹ̀ ń rò pé ó mú wa sọ̀rọ̀ yìí tọ̀sán tòru tá a dákẹ́ kí lẹ tí à ń ṣe gbamagbama lórí ọ̀rọ̀ yìí àwọn sábàbí rèé o torí pé wọ́n ní alágbẹ̀dẹ tó ń lorin lójú kan wọ́n ní ó fẹ́ kí ó lámì ni ó ní tó fẹ́ gbà lọ́wọ́ rin ni àwọn tá a rí rèé ṣé àwọn ànábì 1000 yẹn tí wọ́n tó Ghulam Ahmad nìkan ṣoṣo tó ń wí yìí irú àwọn ànábì wo gan ṣé àwọn ànábì ewúrẹ́ àwọn ànábì ògúnfe àwọn ànábì àgbò àbí àbáwọn ànábì ẹ̀fọn àwọn ànábì àyàn wal-iyāzu billah ṣé àwọn ànábì wa kéré tó báyìí tó bá já sí pé 1000 wọn òun náà láàbì ṣe déédéé Ghulam Ahmad ẹ̀yọ̀kan ṣe àbí kẹ́kẹ́ ká sọ pé 1000 wọn gan wọn àti tó Ghulam Ahmad gbogbo 1000 yẹn ò tí ì ní ti Ghulam Ahmad ní so torí náà ńkọ́ àrí pé ẹnìkan ò ní sọrú ọ̀rọ̀ yìí àfẹni táwọn ṣètọ́ni bá ń play bọ́ọ̀lù nù agbárí ẹ̀ walakinna ash-shayatina mina an-nasi la yusaddiquna hadha ó tẹ̀síwájú nínú tírà Ainul Ma'rifa page 317 ó ní ṣùgbọ́n àwọn ẹni èṣù ohun tóun sọ yìí wọn ò ní gbàgbọ́ bẹ́ẹ̀ sì ni wọn ò ní tẹ̀lé. aqulu ma tasma'un wa astaghfirullaha li wa lakum subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. والسلام عليكم ورحمة الله وبركاته.